dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùwòran wa. Orúkọ tèmi ò yí padà, Tèmítọ́pẹ́ Adédọjà. Nínú fọ́nrán tí mo fi léde tẹ́lẹ̀, mo jẹ́ kó yé wa, mo ṣe ìdánimọ̀ ráńpẹ́ nínú rẹ̀. Mo jẹ́ kó yé wa ohun tí a ó máa ṣe lórí ìkànnì yìí. Lórí ìkànnì yìí, kí n rán wa létí lẹ́ẹ̀kan sí, a ó máa kọ́ wa bí a ti ń ṣe ìmọ̀ ẹ̀rọ ní èdè Yorùbá pọ́nbélé. Lára tí wọ́n máa kọ́ wa, mo pín sí ọ̀nà mẹ́ta. Ìkíní ni wọ́n máa kọ́ wa bí a ó ṣe máa kó àwọn èròjà jọ àti àwọn ohun tí ó máa ń mọ bí àyíká ṣe rí tí a pè ní components and sensors, bí a ṣe máa kó wọn papọ̀ láti fi yanjú ìṣòro tó ń dojúkọ wa. Ìpele kejì ó dá lórí bí a ó ṣe máa kó àwọn èròjà yìí àti ohun tó mọ bí àyíká ṣe rí yìí jọ, tá ó sì máa lò wọ́n pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá ilé tá à ń pè ní internet, tí ó máa bá wọn sọ̀rọ̀, tí wọ́n máa bára wọn sọ̀rọ̀, tí wọ́n sì máa fún wa ní èsì sí ohun tá a bá béèrè lọ́wọ́ wọn. Eléyìí táwọn olóyìnbó ń pè ní Internet of Things. Bákan náà, ó tún máa kọ́ wa bí a ó ṣe máa fi ìmọ̀ ènìyàn sínú ẹ̀rọ láti lè máa ṣe bí ènìyàn. Eléyìí táwọn olóyìnbó ń pè ní Artificial Intelligence. Mo sì máa kọ́ wa ní gbogbo èyí ní èdè abínibí Yorùbá. Láì fa ọ̀rọ̀ wa gùn, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo ti ṣe ìdánimọ̀ ráńpẹ́ fún wa. Lénìí, wọ́n máa fi hàn wá àwọn tí ó máa ń dá àyíká mọ̀ tá à ń pè ní sensors àti àwọn èròjà tí à ń pè ní components. Wọ́n máa fi wọ́n hàn fún wa ní ẹyọ kọ̀ọ̀kan. Tá bá dẹ̀ wò dáadáa, ó kéré jù gbogbo wa la ní nǹkan nínú ilé tí ó ń lo iná mọ̀nàmọ́ná, iná ẹ̀lẹ́tíríkì, èyí táwọn olóyìnbó ń pè ní electrical appliances. Kò sí ilé tẹ́ dé, ẹ ó bá ẹ̀rọ móhùnmáwòrán, tẹlifíṣàn níbẹ̀, ẹ ó bá rédíò níbẹ̀, ẹ ó bá ẹ̀rọ ìmúléwọ́, ilé tí àwọn olóyìnbó ń pè ní handset. Gbogbo ẹ̀ lẹ́rọ. Ó ní bí àwọn kan ṣe kó gbogbo wọn jọ, tí wọ́n kó gbogbo papọ̀ láti lè máa ṣe ohun tí a fẹ́ kí wọ́n ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, èmi náà máa kọ́ yín ní èdè abínibí, bẹ́ẹ̀ ló ṣe máa ṣe wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Láì fa ọ̀rọ̀ gùn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí àwọn èròjà tó ṣe kókó jùlọ tí a ó máa rí jù nínú ohun tí à ń lò. Lára wọn ni alákọ̀ọ́kọ́, ó ní resistor. Resistor leléyìí. Lára wọn náà tún ní capacitor. Oríṣiríṣi capacitor ló wà, oríṣiríṣi resistor ló wà. Kò sí ẹ̀rọ tẹ́ máa tú tẹ̀ ní bá resistor nínú rẹ̀, tẹ̀ ní bá capacitor nínú rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ máa bá inductors nínú rẹ̀, ẹ máa bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n máa fi hàn wá lẹ́yọ kọ̀ọ̀kan. Nínú bí báyìí, eléyìí là ń pè ní LED, light emitting diode. Kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe, tẹ́ bá wọnú sọ́kẹ́ẹ̀tì tẹ́ ń lò, eléyìí tẹ́ fi ń ṣáàjì fóònù àbí nǹkan kan tẹ́ ń lò nílé, ẹ ó rí iná pupa kan níbẹ̀ tàbí iná aláwọ̀ ewé green níbẹ̀. Tẹ́ bá wò dáadáa, ó ní nǹkan kan tó ń taná, ó ní àwọn eléyìí. Gbogbo ohun tí àwọn òyìnbó ń ṣe àti gbogbo tá à ń rà kì í ṣe ohun tó bàbàrà bẹ́yẹn náà, kì í ṣe ohun tó tóbi bẹ́yẹn náà, ṣùgbọ́n nítorí pé wọ́n mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́, wọ́n sì kó wọn papọ̀, ló jẹ́ kó fún wọn ní èsì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, tí n bá kọ́ wa tán, ẹ̀yin náà rí i pé ẹ ó máa pidán, ẹ di pidán nínú ìmọ̀ ẹ̀rọ. Bákan náà, ó ní nǹkan tá a fi ń wo bí àyíká ṣe rí tá à ń pè ní sensors. Oríṣiríṣi ni wọ́n, púpọ̀ jáǹtìrẹrẹ. Lára wọn ni àwọn tí ẹ rí ní bíbí yìí. Gbogbo wọn ló níṣẹ́ tí wọ́n ń ṣe. Ó ní eléyìí tó máa ń mọ̀ téèyàn bá kọjá, ó ní eléyìí tó máa ń mọ̀ tí ooru bá mú, ó ní eléyìí tó máa mọ̀ nígbà tí òtútù bá mú, ó ní eléyìí tó máa mọ̀ nígbà tí kankan bá dún. Oríṣiríṣi ni wọ́n máa mọ sensors, wọ́n máa gba nǹkan láti àyíká, wọ́n sì máa fún wa ní ìtumọ̀ gbogbo rẹ̀. Bákan náà, wọ́n máa kọ́ wa ní nǹkan kan táwọn olóyìnbó ń pè ní microcontroller. Ó ní bí ọpọlọ gbogbo nǹkan tá a fẹ́ ṣe. Eléyìí ni wọ́n ń pè ní Arduino. Uno leléyìí. Kí dẹ̀ ní iṣẹ́ tiẹ̀? Ó ní bí ọpọlọ bí ènìyàn ṣe ń ṣiṣẹ́ náà ni gbogbo àwọn kìíní ṣe rí. Eléyìí ni bí ọpọlọ gbogbo nǹkan tá a fẹ́ ṣe. Tẹ́ bá ti mú eléyìí, tẹ́ papọ̀ mọ́ eléyìí, tẹ́ mú
àwọn eléyìí tẹ papọ̀ mọ́ bíbí yìí tẹ kó ogun wọn papọ̀ wọ́n máa bára wọn sọ̀rọ̀ wọ́n máa sọ fún eléyìí ohun tí wọ́n fẹ́ ṣe eléyìí yóò sì máa dá padà fún wọn pé òkè ọ̀gá wa ní pé ká ṣe eléyìí ẹ máa bá mi ká lọ.